Wàhálà àwọn ní Fuji. ìwọ kan tó ọ̀rọ̀ olóko òfin ló jẹ́ òfin olóko ó tọ́jú ẹ̀ làbàdàbà àjọjú wa gbogbo èèyàn tó kàn ẹ̀ làbàdàbà àti wọ́n ikú olóko wọ́n ikú fún wọ́n ikú tóbi wọ́n ikú sọ̀rọ̀ àwọn bí ẹ̀ olóko ẹ̀ làbàdàbà àti olóko fẹ́ràn olóko. Ó tọ́jú olóko yìí ó làbàdàbà àti dáadáa mo ní ẹ̀mí mi lẹ̀ èmi yé mi. Adébátí olóko yìí dùn sí ìnira mi. Ó yà lé kọ́nà làbàdà kó tójú mi dé. Bí Pasuma bàbá Báràká Ìbà Wasiu àmàmàṣe kọrin yẹn nìyẹn o làwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí gbé kiri wípé Ìbà Yèṣù ìyẹn Taye Currency gan ni ó ń bá wí ní àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí pé Ìbà Yèṣù ní ologbo Pasuma tìǹú sì ń bí àwọn tiẹ̀ gidigidi ṣá o Currency náà ti jáde o ẹ̀gbọ́n ni tó kọ o. Ṣé ti ìyá ẹsẹ̀ wò tí mo kàn sọ pé Pàṣọ tó ní bí àfi ti ẹsẹ̀ ẹ̀mọ iye ọjọ́ orí Pàṣọ ẹ̀mọ ọjọ́ orí Currency Pàṣọ èmi ò fọjọ́ kọjọ́ orí mi àwọn ìbọn ní 1974 ọmọ ọba àgbà àwọn kan sí fún mi dáadáa tí a bá tẹ̀lé Yésù yẹn nǹkan ti tẹ̀lé nìkan ó tí mo sọ Yésù tó ń bínú sí ni pé mo ló pèsè àbáṣe ní gbogbo wa tẹ̀lé nínú tó ń gbá ẹgbọ́n ṣe jáde mo dẹ̀bẹ̀ yín Yésù yẹ má ṣe bí ní wá lódó ọmọ ọba dákẹ́ wọn ò fẹ́ gbọ́n kankan mọ́ lẹ́yìn yẹn Yésù tí má bínú tí má sọ̀rọ̀ gbogbo nǹkan abájẹ́ o ìgbà àbàjẹ́ kan Yésù yẹ Peter tó gbé dání fáǹsì kan náà Yésù lájọ́ ń lò ẹ̀dùn máa balẹ̀ ọba jẹ́ Yésù tí má tún gbọ́ ó tí mo bá sọ kò ní tán nílẹ̀ láìláì ọ̀rọ̀ tẹ́ ẹ sọ lánàá ọ̀gá wa mo máa kọrin lórí ẹ̀. olókùnrin ìdájọ́ lé ewúrẹ́ àṣàrà àjọ èbúté tí o bá fẹsẹ̀ fẹ́ bó bá fojú dòrò lóbìnrin ayọ̀ sátúlẹ̀ ọ̀run náà ẹ lọ sọ lọ́jà. Bó ti ṣe gbé e kalẹ̀ nìyẹn o ohun táwọn tó sì gbọ́ sì ń sọ ni pé Ìbà Yèṣù kò fẹ́ gbà mọ́ pàápàá lórí tí Pasuma gan lọ sọ nílùú Ìbàdàn níbi tí wọ́n sọ pé Taye Currency gan ni ó ń bá wí o ó sọ pé ó ti pè Taye Currency ní ologbo òun tí ẹ ò bá gbàgbé ní kété tí wàhálà ẹ kọ́ bẹ̀rẹ̀ ní Currency bọ́ síta gbangba láti bẹ Pasuma tó ti ṣẹ̀fí àlàó ohun tó sọ náà ni pé òun káwọ́ sókè o kí wọ́n foríjì òun ọ̀rọ̀ tó ń sọ yẹn òun kò jẹ pátápátá ṣá o ohun táwọn tí wọ́n súnmọ́ àwọn olórin Fuji ń sọ ni pé Wasiu Ayinde gan ni ó kọ́ dá sọ̀rọ̀ yẹn o nígbà tí wàhálà òun kọ́kọ́ bẹ̀rẹ̀ wọn ní ìlú ayé ló pa Taye Currency láṣẹ wípé kó lọ bẹ̀bẹ̀ kó sọ pé ohun tó ń sọ yẹn kò rí bẹ́ẹ̀ rárá lára àwọn tó sì sọ pé olú ayé Fuji fi ṣàkàwé fún ní ti ọ̀rọ̀ bàbá Adébóyè olórí ìjọ Rìdíìmù tó bọ́ sí láìpẹ́ yìí láì tọrọ àforíjì lọ́wọ́ àwọn kìrìsìtẹ́nì lórí ọ̀rọ̀ Taye tó sọ nígbà kan wípé ẹni tí kò bá san ọ̀ràn àpáàdé ń tọ̀hún lọ o ṣùgbọ́n tó padà jálè wípé bẹ́ẹ̀ kọ́ ni ọ̀rọ̀ òṣèré nínú Bíbélì káwọn èèyàn foríjì òun ni o wọ́n ní Wasiu Ayinde sọ pé tí bàbá Adébóyè bá lè bẹ̀bẹ̀ kí Taye Currency náà jáde láti bẹ Pasuma kó sì bẹ ṣẹ̀fẹ́ àlàó kódà àwọn tó mọ ìdí ọ̀rọ̀ yìí dára sọ pé Wasiu Ayinde sọ débi pé lọ́jọ́ tí òun náà pa ìtànkítàn nípa Fuji táwọn èèyàn Barrister kí òun mọ́lẹ̀ ó ló fẹ́ fa àṣọyà mọ́ òun lọ́rùn ni o tóun sì sáré túbá lọ́wọ́ àwọn ayé nítorí ọmọ agbági láti ìtàn tí òun pa yìí kò fẹ́fọ̀ rárá ni èyí náà ni ó sọ pé mú un pa Taye Currency láṣẹ láti lọ túbá lọ́wọ́ Pasuma àti àwọn míì tọrọ ọ̀hún kan Taye Currency gbà sí lẹ́nu bó jẹ́ pé níṣe ni ọ̀rọ̀ fẹ́ máa kọ lẹ́nu lọ́jọ́ náà lọ́hùn-ún wọn níbi olú ayé ṣe sọ nìyẹn o ohun táwọn èèyàn sì sọ ni pé ọ̀rọ̀ sísọ yẹn kì í ṣe ìfẹ́ inú ẹ̀ o àṣẹ olú ayé Fuji gan ni ó tẹ̀lé ìlú Ìbàdàn tí Pasuma tó wá gbà lọ yìí níbi tí lọ́ọ́ kọrin ológbò tó ya òun lè kọ́ná táwọn èèyàn sì bẹ̀rẹ̀ sí pé Taye Currency ní mùsù tàbí ológbò bí ẹni tí kò fẹ́ kí èkúrú wàhálà tó wà níta yìí ó tán nínú abọ́ ni o tó yẹ pé níṣe ni bàbá Wasiu tó ń gbọn ọwọ́ ẹ̀ méjì sínú àwo ní ẹ̀ náà ní Taye Currency náà ti fèsì o òun tó sọ ni pé tóun bá jáde tán òun yóò bà nǹkan jẹ́ o kódà bá Wasiu àti àwọn tí wọ́n ń tẹ̀lé kiri wọn ò ní lè dúró wò ó tán. Èmi làkọ́ndé àlóyìn lóhùn àgbà kí àkọ́ndé paramount gọ́ọ̀mùsì nǹkan yàtọ̀ sí nǹkan ìran máa jùlọ lọ nǹkan yàtọ̀ sí nǹkan ìran máa jùlọ lọ keep watching Agboole TV
tv rẹ máa wò mo tún wá fẹ́ tajà mo fẹ́ polówó mo tó tún wá fẹ́ ṣe lólówó ẹni mo fẹ́ gbé rẹ síta fẹ́ kó tó ṣe lọ fẹ́ ṣe ìyàwó fẹ́ ṣe kò mọ fẹ́ ṣe òkú àgbà mo tó bá fẹ́ ìwé agbóre sí wá sí ẹ̀dẹ́bẹ̀ kẹlẹ́lẹ́ wọ́n yàtọ̀ sí nǹkan